Ọba àgbàlagbà. So suave.
bàbá àgbàjà yìí ẹ̀rẹ̀dọ̀ ní ìlú. àti Yorùbá náà tipẹ́tipẹ́ àbọ̀nà ẹ̀mí ìtìrẹ́ àbọ̀. Rashidi kudu wani ẹ̀kọ́. Rashidi kudu wani ẹ̀kọ́. Bí mo bá ṣe ń pè ní Rashidi mi, mo wẹ̀ pàlú Rashidi mi. Wọ́n mẹ́rin kì í jẹ̀bi Rashidi mi. Ìsàlẹ̀ òsì ní àpapọ̀ ẹ̀ máa gbóríire. Ẹ gbóríire tàlákùnrin. Ọlọ́dọ̀jẹ̀ mi ní àkọ́kọ́ adé òwúrọ̀ òwúrọ̀. Rashidi kudu wani ẹ̀kọ́. Alákọ̀ọ́mù lọ́dọ̀ òwúrọ̀ ìfara yìí kọ́. Rashidi lọ́dọ̀ bá òwúrọ̀ ìfara yìí kọ́. 41st olú Ìbàdàn òwúrọ̀ ìfara yìí kọ́. Alákọ̀ọ́mù lọ́dọ̀ bá.
ṣọ́lú Ìbàdàn. Abẹ́ abẹ́ lórí ẹ̀ bàbá mi. Ó ti gbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n jọba Ìbàdàn. Ṣàkóso Rashidi yóò gbẹgbẹgbẹ. The largest city in Africa. Àkúrò Ìbàdàn. Olùbàdàn tuntun àgbà pírẹsidẹ́ǹtì lálejò ọmọ Tinubu ìyẹn Bọ́lá ní pẹ̀sì. President Federal Republic of Nigeria. Akọni abẹ́ni abẹ́jì, àmọ̀kọ́ àlejò ẹni ńlá gbogbo Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà ṣèlú ọ̀hún ti máa dúró. Yọ̀ọ́ ṣiṣẹ́ lẹ́sìn. Ọmọ bí ayélujára ti àgbà ìṣe wọ́n ti gbé Fákànmú Fákànmú rẹ̀ ṣubú ní. Ọlọ́dọ̀dọ̀ rẹ̀ ṣubú ní. Abẹ́rù ọlú rẹ̀ ṣubú ní. For cholo gbọdọ̀. Ọba Àkànmú Rashidi ọwọ́ ló ń ṣe ìfẹ́nujẹ kì í ṣe ìbàjẹ́ o. Àkànmú Adé kì í ṣe ìbàjẹ́ ibi tó bá kù sí ẹ̀wí àìdára ká má kù sí mi gan. Ọwọ́ ló ń ṣe ìdánujẹ kì í ṣe ìbàjẹ́ o. Àkànmú Adé kì í ṣe ìbàjẹ́ ibi tó bá kù sí ẹ̀wí àìdára ká má kù sí mi gan. Ọba la ó pa Àkànmú. Ọba la ó pa Àkànmú. Rashidi ọba ni.
lè wọ́n ní. Àkọ́mọ́ lè ráṣí. Àlọ́bà mi náà bàbá. Ọlọ́dọ̀ ọjà ló parí. Òjò méjì àdé àbí. Ọlọ́dọ̀jà ọba ọba. Ọlọ́dọ̀jà ẹni àti rò gbogbo ló bá ẹ̀ lọ. Ọkọ̀ tí barista lẹ́rìn ìrọ̀ṣìdá mo ṣe kábíyèsí ẹ̀ bàbá mi. Bẹ́ẹ̀ ọ̀dọ́ rẹ̀ ọ̀lẹ́lẹ́ ẹ̀dọ́gbẹ̀ akẹ́kọ̀ọ́ mi yọ. Bẹ́ẹ̀ ọ̀dọ́ rẹ̀ ẹ̀wọ̀n náà wà lọ́wọ́ ẹ̀dọ́gbẹ̀ akẹ́kọ̀ọ́ mi yọ. Ibi tí wọ́n gbé ọ̀la tó yẹ kí ká máa wọlé máa.